الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lápọ̀nlé, assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ káàbọ̀ sórí ètò wa Al-Istiqama. abẹ́lọ́ nínú àánú rẹ̀, etí tí ẹ fi ń gbọ́ wa Ọlọ́run má jẹ́ kí ó dí, ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run má jẹ́ kó rẹ̀ lédè yín, àtàwọn àti yín ètò àjọ ń gbọ́ yìí Ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ bú fún alọ́jọ́ gbìndẹ̀ al-qiyama ọlá àti tóbi tọ́lọ́run. inshallah rahman, ní òní ní tí ó máa jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa, òun náà ni àkọlé tí a pè ní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jọ́sàn, tàbí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n fi àwẹ̀ lẹ̀ nínú oṣù Ramadan. àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n fi àwẹ̀ lẹ̀ nínú oṣù Ramadan? inshallah rahman, iyejú àwọn wọ̀nyí òní tí a máa sọ̀rọ̀ bá ní ìjókòó wa ní òní. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́mọ́sálá ìfi àmọ́ ahọ́n wa mọ̀nà lọ síbi òdodo ọ̀rọ̀ ọlá àti tóbi tọ́lọ́run. ọlọ́run bá ní kí ọlá jẹ́ kó yá nínú Al-Qur'ani wípé a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ọlọ́run jẹ́ kó yá nínú àyà yìí wípé ọ̀ranyàn òun làwẹ̀ gbígbà ló jẹ́ fún mùsùlùmí. so ọlọ́run bá ní kí ọlá ó jẹ́ kó yá yìí pé ọ̀ranyàn ní àwẹ̀ gbígbà ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti pèrè ní mùsùlùmí. ní tí àyà ìfẹ́ sí kí ni o ní tó túmọ̀ fún wa nìyẹn. so anabi sallallahu alayhi wa sallam náà sì tún sọ nínú hadithi Abi Hurairah radiyallahu ta'ala anhu wípé atakum Ramadan, oṣù Ramadan ó ti wá bá ẹ̀yin mùsùlùmí o, shahrun mubarakun, oṣù alábàárkà ni, faradallahu azza wa jalla alaykum siyama. ọlọ́run ọba àdékẹ́ ọlá ó sì ààwẹ̀ gbígbà nínú oṣù yìí, ọlọ́run ọba àdékẹ́ ọlá sí lọ́nà yẹn fẹ́yìn mùsùlùmí. pẹ̀lú àwọn ẹ̀rí méjèèjì ó jẹ́ kó yé wa wípé ọ̀ranyàn ni ààwẹ̀ gbígbà ní ló jẹ́ fún àwa mùsùlùmí. kí wá láwọn nǹkan tí a lè rí tó fi lè jẹ́ pé ọ̀ranyàn ní hákì ẹlòmíì lọ́dọ̀ ẹlòmíì yóò wò fún ìdí kan tàbí ìdí méjì. àwọn ìdí àtàwọn tó lè kúrò fún òun làwọn tí a fẹ́ sàlànà rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí. ààwẹ̀ gbígbà gangan in tí ń jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ láti mọ̀rọ̀ sọ. àwọn afáàjẹ́ kó yá wípé in tí ń jẹ́ bẹ́ẹ̀ ààwẹ̀ gbígbà ó ní imsakun biniyya, ó ní kéèyàn kẹnu dúró pẹ̀lú àníyàn sínú ọba àlékè ọlá, èyí tó jẹ́ wípé a kọ ẹnu dúró so an ashiya'in makhsusa, kúrò níbi gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ó lè bà àwẹ̀ jẹ́ fi zamanin mu'ayyan, lásìkò kan tí wọ́n sàlẹ́sà tí gbogbo wa jọ mọ̀, òun náà ni àsìkò tí alifájàrí bá ti lè yọ títí tó ń fi wọ̀. mùsùlùmí kò gbọ́dọ̀ sùnmọ́ kankan, àjẹ́ àmúni àfọ̀rọ̀ ẹnu ọ̀bàjẹ́ ni, gẹ́gẹ́ bí wáàsí wa tá a ṣe ní èyí tó ṣáájú náà. so èyí tọ́rọ̀ wá fẹ́ kàn lónìí ó ní tí àwọn àfáà sọ níbi ọ̀rọ̀ yìí pé min shakhsin makhsus, èyí tó jẹ́ wípé ẹni tí ó ṣe òun náà ni ẹnìkan tí ṣẹ̀rí àṣàlẹ̀sà, òun náà ni ẹnìkan tó lọ́ọ́ bá àlékè ọlá ṣàlẹ́sà tí ń bẹ́nu àyà wípé ya ayyuhal ladhina amanu, tí ń bẹ́nu àyà yẹn pé mo bí ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam, mo ṣe àwẹ̀ gbígbà lọ́rọ̀ àyàn fún yín. shakhsun makhsus, ẹni tó lọ́ọ́ bá àlékè ọlá ṣàlẹ́sà yìí tí ń bẹ́nu àyà yìí. àwọn afáàjì ó yà wípé òun náà ni àkọ́kọ́ al-muslim, kó kọ́kọ́ jẹ́ mùsùlùmí. ẹni tí ó gbààwẹ̀ tá à ń sọ̀rọ̀ báyìí lázim ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí. ajẹ́ pé tí ọmọ Ọlọ́run lọ́kan Ọlọ́run bá àlékè Ọlọ́run tí ì fi àwẹ̀ rán, so kọ́kọ́ lọ ọmọ Ọlọ́run lọ́kan náà, tó bá ọmọ Ọlọ́run lọ́kan tán kó máa gbààwẹ̀. so ìròyìn àkọ́kọ́ nìyẹn fẹ́ni tó lè gbààwẹ̀. so ẹlẹ́ẹ̀kejì albalig, èèyàn gbọ́dọ̀ ti bàlágà. so ẹni tí ò ti bàlágà kò tí ì jọ̀ràn yàn, ṣùgbọ́n a lè jẹ́ kó máa gbà ọmọ wa tó jẹ́ pé ó ti ń súnmọ́ pò yẹn kó lè bá a máa la. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-aqil, ẹni tó ní làákàyè
torí pé gbogbo ọ̀nà tí ò ní làákàyè ó bẹ̀rẹ̀ látòrí ìwèrè àtàwọn tó lè wà lábẹ́ rẹ̀ àwẹ̀ ọ̀pọ̀ dandan fún wọn. lápẹẹrẹ àṣeyíkú al-mukharrif àgbàlagbà ènìyàn tó jẹ́ pé kò lè dá nǹkan kan màmá, kò lè má àsìkò kan yàtọ̀ sásìkò míì, kọ̀mọ́ tí ń ṣe mọ́, ó ti pàdánù làákàyè kábí báyẹn. irú ẹni báyìí àwẹ̀ ọ̀pọ̀ dandan fún, kò sí ní nǹkan kan tí ó san. àwẹ̀ ọ̀pọ̀ dandan fún ẹni bẹ́ẹ̀, bákan náà kò sì tó ní nǹkan kan tí ó ṣe kéde o tí ó tún san, torí pé kò ní làákàyè. ẹni tọ́lọ́ ọba àdékẹ́ ọlá ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ ní làákàyè. àìní làákàyè yẹn tí làákàyè ti yẹ yẹn ó ti jẹ́ kí n ti ń jẹ́ ọ̀ràn yẹn náà kó kúrò fún ẹni bẹ́ẹ̀. a jẹ́ pé ẹni bẹ́ẹ̀ kò sínú tá a fẹ́ sọ̀rọ̀ bá. ètò wa wà nínú rẹ̀ táwọn afa kan sọ ipe ẹni táwọn yóò tún padà dán fún tó bá ti jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó ní làákàyè à ń yẹ kó nà gẹ́rọ́ ma'zur, kó má jẹ́ tó láwùjáre ẹ̀sìn lọ́wọ́ tá a pé àwùjáre tí nǹkan òfin lè pọn dandan kó má jẹ́ pé ń bẹ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀. irú àwọn nǹkan yìí, àwọn nǹkan tó lè jẹ́ kí nǹkan má pọn dandan fún yàn nínú àwẹ̀ tó lè jẹ́ kéèyàn lè jọ̀sán téèyàn ò sì ní jẹ́dẹ́sẹ̀, irú àwọn nǹkan làwa fẹ́ sọ̀rọ̀ bá. àwọn wo náà wà ní? ẹ jẹ́ ká gbé báyìí pé ẹni àkọ́kọ́ òun náà ni al-marid, aláàárẹ̀. ẹni tí bá ń sick tí àárẹ̀ yẹn sì le, ọlọ́ọ̀bà àlekè ọlá ní táìmù yẹn kò sàwẹ̀ lọ́rọ̀ àyàn tí oṣù Ramadan bá bọ́ ń bẹ̀. so irú ẹni bá lahu an yuftir, ó ní àǹfààní àti sínú nínú tí òfin ṣẹ̀ríà Islam tó ń sọ. tọ́lọ́ ọba àlekè ọlá jó yanu al-Qur'an wípé wa man kana minkum maridan aw ala safar fa'iddatun min ayyamin ukhra. nítumọ̀ ẹni tó bá jẹ́ ipò bá jẹ́ aláàárẹ̀ fa aftar tó wá lọ sínú nínú oṣù Ramadan fa'iddatun min ayyamin ukhra kó máa dá padà ní àsìkò míì. so èèyàn nìyẹn. ẹ wà rí aláàárẹ̀ ó súnmọ́ a lè pín wọn sípele tí ń bọ̀ yìí. ìpele àkọ́kọ́ ó ní kó jẹ́ pé àárẹ̀ tí ń ṣe la yashukku alayhi siyam wala yadur. ẹni tó jẹ́ pé àárẹ̀ tí ń ṣe á kàn pé nǹkan yẹn láàárẹ̀ ni ṣùgbọ́n kò ní ìdájọ́ tí ń já àárẹ̀ gangan. irú eléyìí irú ẹni báyìí tó jẹ́ pé la yashukku alayhi siyam, ààwẹ̀ gbígbà gan kò ní lára, kò lé lára ẹ̀ wala yadurru, kò sì tún lè ní lára tó bá gbà. ṣùgbọ́n náà ara rẹ̀ ò yá, bí ẹ tó yẹ kó rí ń fọ́ ọ̀fìnkẹ́ mú òtútù rọra mú, irú ẹni báyìí yajibu alayhi siyam, ààwẹ̀ padànà fún irú aláàárẹ̀ tá à ń sọ̀rọ̀ bá kan. gbogbo ẹni tí nǹkan pẹ́sẹ́pẹ́sẹ́ báyìí bá mọ́ ọ̀ràn yẹn ni kó gbààwẹ̀ o, irú ẹ̀kọ́ ni yóò fi àwẹ̀ sílẹ̀. ẹni ẹlẹ́ẹ̀kejì ó ní ẹni tó jẹ́ pé man yashukku alayhi siyam walakin la yadurru, ẹni tó jẹ́ pé ààwẹ̀ gbígbà ó lè lára rẹ̀ ṣùgbọ́n kò lè kó nira bá, sòtó náà sì sàárẹ̀ ó lè lára rẹ̀ ṣùgbọ́n kò lè kó nira bá. so irú ẹni báyìí yajuzu lahu al-iftar, ó tọ́ fún kó fàwẹ̀ lẹ̀, ó lè tọ́ fún kó jẹun ṣùgbọ́n kí èso ọ̀ràn yẹn ni kí ẹni bẹ́ẹ̀ kó jẹun. tó bá fẹ́ gbààwẹ̀ kò sí tó burúkú bẹ́ẹ̀. so lápẹẹrẹ ẹni tí bàbá mú ní ẹ̀sìn, so yashukku alayhi siyam, àwẹ̀ ní fẹ́ lè lára ẹ̀ láti gbà walakin la yadurruhu, ó súnmọ́ kọ́mọ́ kó nira bá ipe tó ọba tó gbààwẹ̀ yóò jẹ́ káàárẹ̀ yìí ò lágbára sí tí ò bá ti rí báyẹn, irú ẹni báyẹn jaza lahu al-iftar, ó lẹ́tọ̀ọ́ kó sínú nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n kí èso ọ̀ràn yẹn. so ìpele kẹta nínú rẹ̀ ó ní al-maridu alladhi yadurru as-siyam, ó ní tó jẹ́ pé ààwẹ̀ ó ń kó nira bá, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé àárẹ̀ rẹ̀ lágbára gan, bí ẹni tó jẹ́ pé ó sàn ṣe tó dẹ̀ lágbára gan tó máa ń dà láàmú, tí wọ́n ti sọ kó gbọ́dọ̀ máa jẹun lásìkò báyìí irú ẹni báyìí so yajibu alayhi al-iftar, irú ẹni báyìí kó wọn sínú kó má gbààwẹ̀ ní táìmù yẹn, kó má gbààwẹ̀ ní gbogbo ìgbà tó fi rẹ̀, ó wà lọ́sibítù wọn ń fami sí lára, ó wà lọ́sibítù wọn fún nítọ́jú lóòrèkóòrè, táìmù tó yẹ kó lóògùn wọ́n ń pín táìmù yẹn fún ni, ọwọ́ àsopọ̀ fẹ́ gbààwẹ̀ rárá, ó gbọ́dọ̀ jẹun ọ̀ràn yẹn ni yajibu alayhi al-iftar, ọ̀ràn yẹn ni kíru ẹni bẹ́ẹ̀ kó má gbààwẹ̀ láwọn àsìkò yẹn. torí pé ọlọ́ọ̀bà àdékè ọlá ó jí ó yá pé a gbọ́dọ̀ máa sọ ẹ̀mí wa. ọlọ́ọ̀bà àdékè ọlá ní pé a'udhu billahi minash shaitanir rajim wala tulqu bi aydikum ila tahluka, ọlọ́run ní ẹ má fọwọ́ ara yín kó pàánù bára yín o.
irú ẹni báyìí tó bá fi tipátipá fẹ́ ṣe tó bá lọ yọrí sí nǹkan mìíràn yóò ní ẹ̀ṣẹ̀ nǹkan yẹn. So ọlọ́ọ̀bà àlékè ọlá ó ní ká má fọwọ́ ara wa kó parubara wa. Bákan náà ló sọ nù aláyà mi wípé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. Ẹ má para yín, ọba aláàánú ni ọlọ́run ọba àlékè ọlá fún yín o. So ẹ má para yín o sí ọlọ́run ọba àlékè ọlá lọ́rùn. A jẹ́ wípé irú ẹni báyìí so òun lè ọ̀ràn àyàn ní fún kọjọ́sàn lọ́sàn àwẹ̀. Ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ajizu an-siyam ajizan mustamirra, ẹni tó ti kágara láti gba àwẹ̀ tó jẹ́ wípé kò sí nǹkan kan tó lè yẹ ìkágara ìmọ̀ bágara yẹn sì máa lọ nìyẹn. Eléyìí ó ní bí ká máa sọ̀rọ̀ bá ash-shaykhul kabir àgbàlagbà èèyàn tó ti dàgbà yálà ọkùnrin àbòbìnrin ni ṣùgbọ́n lam yafqid wa'ya kò pàdánù làákàyè ó máa ti ń ṣe walakin la yatiqu ala siyami li taqaddumi sinnihi ṣùgbọ́n tó lágbára àti dàwọ̀ mọ́ nítorí ọjọ́ orí rẹ̀ tó ti dàgbà kò lágbára mọ́. So irú ẹni báyìí náà òun náà ti kó sípò ẹni tó jẹ́ pé bígbà tó jẹ́ kó náà sáré. So irú ẹni báyìí so kì í sọ̀rọ̀ àyàn ni kó wọn gba àwẹ̀ mọ́, ọ̀ràn àyàn ni ká fi bàbá lẹ̀ ká fi màmá lẹ̀ kí wọ́n máa jẹun ní ọ̀sán àwẹ̀ tiwọn kán sì máa bọ́ọ̀yàn. So kàfárọ̀ làwọn máa san gbogbo ìgbà tí wọ́n bá wọn. So báwo ni wọ́n sì wá san kàfárà yìí, báwo ni a ti ṣe san kàfárà? Aláàárẹ̀ ni o tó jẹ́ pé àárẹ̀ rẹ̀ lágbára kò ní lè gba àwẹ̀ mọ́. So kọ́lọ̀ má fi àárẹ̀ kan ẹnì kọ̀ọ̀kan wa, ẹni tó jẹ́ pé àárẹ̀ rẹ̀ wọ́n retí kó lè sàn so ẹni tó bá jẹ́ pé àárẹ̀ tiẹ̀ ó lè sàn òun tiẹ̀ fa'iddatun min ayyamin ukhar yóò dá padà nígbà tó bá gbádùn. Ṣùgbọ́n tó jẹ́ pé àárẹ̀ rẹ̀ ò lè sàn mọ́ àtàwọn àgbàlagbà tó jẹ́ pé ọjọ́ orí ti pè wọ́n níjà, irú àwọn ẹni báyìí tí àwọn padà san wọ́n máa bọ́ọ̀yàn ni. So ìbọ́ọ̀yàn wọn yìí wọ́n lè ṣe ṣáájú kí Ramadan tó wọlé. Bí Ramadan ti ń bẹ̀rẹ̀ wọ́n lè ṣe kí wọ́n gbé oúnjẹ yẹn fún yẹn 30 wọ́n pín fèèyàn kọ̀ọ̀kan, wọ́n lè kó oúnjẹ 30 fèèyàn ẹyọ kan, wọ́n sì lè máa bọ́ọ̀yàn ipe lágbájá wa máa sínú lọ́dọ̀ mi lójoojúmọ́. So gbogbo ọ̀nà tó bá ti lè gbàrọ̀ wọn lọ́rùn òun ni wọ́n lè ṣe. èyí ò ní tó ń jẹ tó bá jẹ́ pé oúnjẹ tí wọ́n fẹ́ gbé fún yàn téèyàn lọ rè sí mi òǹdíwọ̀n owó ló gbọ́dọ̀ jẹ, òǹdíwọ̀n oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ gbé fún yàn tí wọ́n lọ jẹ wọ́n gbọ́dọ̀ jẹ kílò wà nísù. So 1 kilo and a half, so kílò kan àtààbọ̀ nínú òǹdíwọ̀n oúnjẹ tá a lè máa bá wọn yọ tàbí táwọn náà lè yọ fúnra wọn. Ẹni ẹlẹ́ẹ̀kẹta nínú tí ó lè jẹ́ pé ó ní ìdájọ́ kó fi àwẹ̀ lẹ̀ lásìkò Ramadan dìgbà mẹ́ẹ̀ òun náà ni al-musafir onírìn àjò. So eléyìí ọlọ́wọ́ bá dékẹ́ ọlá ń sọ fún wa pé wa man kana minkum maridan aw ala safar, ẹni tó bá jẹ́ ìpara rẹ̀ ọ̀yá tàbó tiẹ̀ wà lórí àrìn àjò ni fa aftara lọ́ọ́ bá fi lọ rè sínú fa iddatun min ayyamin ukhar kó dá padà nígbà mẹ́ẹ̀ onírìn àjò. So bó ti wulẹ̀ kìrìn àjò tó bá ti lè mọ tí ń pè nírìn àjò èèyàn ti lẹ́tọ̀ọ́ sí kéèyàn sínú. Bákan náà àwọn tó jẹ́ pé sẹ́ wọn ọjọ́ máa ń ṣe ìrìn àjò ní gbogbo ìgbà ìrìn àjò ní gbogbo ìgbà tí wọ́n bá fi ń ṣe ìrìn àjò yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n sínú nínú ṣẹ̀ríà Islam. So tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tí à ń sọ̀rọ̀ báyìí wípé ó lẹ́tọ̀ọ́ sí kó sínú tó bá ṣe ìrìn àjò ó ń lẹ́nìkan tó jẹ́ wípé ó ṣe ìrìn àjò so li'aridin min al-awarid nítorí nǹkan kan tó ṣẹlẹ̀ tàbí nítorí ìgbọ̀bùkátà gbèsè ayé ẹ̀ bóyá businessman ni tàbí àwọn nǹkan mẹ́tò nítumọ̀ téèyàn mọ̀ ìpé ó nítumọ̀ nù ayé. La man safara biqasdi aw liqasdi at-tahayul, kìí ṣe ẹni tó dọ́gbọ́n sí ìrìn àjò nítorí pé ó ti gbọ́ pé wọ́n ní ẹ̀ bá ti ṣèrìn àjò ní ṣẹ̀ríà Islam tó bá wà lórí ìrìn àjò ààwẹ̀ ọ̀pọ̀ dandan fún un. Ọwọ́ àtòrí yìí yóò àdúgbò náà fix ìrìn àjò sínú àwẹ̀ irú eléyìí haramu èèwọ̀ ní ó ṣe ìrìn àjò. Bákan náà tó bẹ́ẹ̀ ṣe ìrìn àjò èèwọ̀ ní fún ó jọ̀sán ní Ramadan torí pọ́nmọ́ máa ń ṣe ìrìn àjò nítorí kó lè jọ̀sán ni. So èèyàn nìyẹn ní abala abẹ yẹn. Ẹ wà rírìn àjò àwẹ̀ arìnrìn àjò ọlọ́ba yìí. Alákọ̀ọ́kọ́ ó ní pé arìnrìn àjò tó jẹ́ yí pé imma an yajida quwwatan
ó lè jẹ́ pé bó ṣe rìnrìn àjò yìí kọ̀kọ́ lẹ̀ so agbára rẹ̀ pé ó ní energy so èní nìyẹn irú ẹni báyìí tó jẹ́ pé ìrìn àjò kò dá láàmú kò fún ní wàhálà kò kọ́lẹ̀ bá kò wíìkì ẹ̀ irú ẹni báyìí so yajibu alayhi al-awla fi haqqihi siyam ní tó dáa jù ní kí irú ẹni bẹ́ẹ̀ kò gbààwẹ̀ fal-awla fi haqqihi as-siyam ẹni tó bá jẹ́ pé ìrìn àjò rẹ̀ wíìkì ẹ̀ ní tó dáa fún òun òun ni kó ṣe kí ni o kò gbààwẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì nínú ìrìn àjò òun ni man wajada da'fa ẹni tó bá jẹ́ pé ìrìn àjò yìí ó wíìkì tiẹ̀ tí ìrìn àjò bá wíìkì tiẹ̀ so alhassanu fi haqqihi in tó dáa jù fún ẹni bẹ́ẹ̀ òun ni al-iftar wọ́n bá gbààwẹ̀ kìí ṣẹlẹ́sẹ̀ torí pé ìrìn àjò yẹn wíìkì ẹ̀ díẹ̀ ni ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni tó jẹ́ pé tasawa lahul amran kìí ṣe pé wíìkì kìí ṣe pé kò wíìkì ọkàn sáwọ́ra wà bó ti ilẹ̀ kọ́ra wà ní irú ẹni báyìí tó gbààwẹ̀ ọ̀ranyàn ni torí pé tó bá gbà yóò tètè bọ́ tó jí ọ̀ranyàn àwẹ̀ yóò tètè bọ́ kúrò lọ́rùn àárẹ̀ irú ẹni báyìí kó gbààwẹ̀ ọ̀ranyàn ni so ẹni àkọ́kọ́ ẹni tí ó lágbára ń gbà tó ṣe ní àjò tí ò wíìkì ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tó wíìkì ó ní ẹlẹ́ẹ̀kẹta ni pé kò tiẹ̀ mọ̀ nira kò tiẹ̀ rí kankan kò rí kankan rò irú rẹ̀ lásọ wípé ọ̀ranyàn ni kó wọ́n gbà ta lákọ̀ọ́kọ́ lásọ pé ó tọ́ fún kó gbà ṣùgbọ́n tí ò bá gbà kó sí problem tọ́ra ní àjò ni ẹni ẹlẹ́ẹ̀kejì lásọ pé ó dáa kó sínú àmọ́ tó bá gbà kò sí problem torí pé kò kó nira bá ẹni ẹlẹ́ẹ̀kẹrin oni man shaqqa alayhi siyam eyín gangan ni èyí tó lọ́wọ́ bá ní kí ọlá ń sọ fún wa ẹni tó jẹ́ kó sí ìrìn àjò ṣùgbọ́n pẹ̀lú ìrìn àjò yìí ààwẹ̀ lera àti gbà fún ààwẹ̀ lera fún ìrìn àjò tó pẹ́ ògbẹ́ngbẹ́ gbogbo ẹ̀ ń ṣe wọ́n fún mọ́ra wọn nu mọ́tò ni wọ́n fún mọ́ra wọn nu mọ́tò ààwẹ̀ sánira bí ẹni tó ń tráfù pẹ̀lú plane tó jẹ́ pé láti ìlú kan sí kejì kó tó débẹ̀ yóò kú ní bíbáyìí ní táìmù sàárì tàbí táìmù ọ̀sán lè ń kó bí yóò padà dé lumi nígbà tí sáàrì ti ń lọ tán ìní ó dé lumi irú ẹni báyìí so shaqqa alayhi siyam so irú ẹni báyìí tó jẹ́ pé ààwẹ̀ lè ní ara rẹ̀ tí ààwẹ̀ lè fún láti ṣe yẹn so irú ẹni báyìí náà so yajibu alayhi al-iftar irú ẹni báyìí ìdájọ́ tí ẹni pé ọ̀ranyàn ọ̀pọ̀ dandan kó ṣe kíni o kírú ẹni báyìí kó fi ààwẹ̀ sílẹ̀ torí pé ó ṣẹlẹ̀ láyé anábì sallallahu alaihi wasallam níbi ìrìn àjò kan tí anábì sọ̀rọ̀ ń rìn wọ́n á sọ fún anábì wípé ìrìn òjíṣẹ́ ọlọ́run ààwẹ̀ ti le jù lára àwọn èèyàn anábì sọ̀rọ̀ wá bọ́ síta nígbà tó bọ́ síta sí gbàgede gbogbo wọn ọwọ́ àsínú so ń gbò sínú gbogbo àwọn sàbẹ́ náà àwọn náà bẹ̀rẹ̀ sí ní sínú wọ́n wá padà lọ rẹ̀ sọ fún ànábì yìí pé àwọn kan ò sínú wọn ń lọ́nu mọ́lẹ́ o àwẹ̀ sáà ń gún ọ̀la àwọn náà ń gbọ́ àwẹ̀ kí lànà ìṣọ̀lá ń sọ ànábì ní ulaika humul usat ulaika humul usat àwọn tí wọn ò sínú yẹn o àwọn ni olùyapa àwọn tí wọn ò sínú yẹn o àwọn ni olùyapa so ó ní pé tí ìnira bá ti lè báyàn fún àwẹ̀ gbígbà nírìn àjò ń tọ́ da jù ní kéèyàn sí kẹ́ni o kéèyàn fi àwẹ̀ sílẹ̀ so arìnrìn àjò tó bá wá padà délùú rẹ̀ lọ́sàn-án gan láàárọ̀ kùtùkùtù so inú délùú rẹ̀ lẹ́yìn tí sàárì ti lọ inú délùú ǹjẹ́ ó pọn dandan fún ẹni bẹ́ẹ̀ kó ra máa jẹun rẹ̀ lọ́nà àbí kó kónu dúró àwọn onímọ̀ jẹ́ kó yé àwí pé ìkànnù méjì ni wọ́n sọ ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ní yajibu alayhi al-imsak kó kó ẹnu ró lọ dáa so kó lè bá a ṣe hurmata shahr kó lè bá a jẹ́ wípé yóò bọ̀wọ̀ fún oṣù Ramadan wọ́n sọ ọ̀rọ̀ yóò báyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn sọ fún wa wípé kò ní ìdí láàyè ìsámọ̀ olè musa kò ní ìdí kókónù kankan ró so kó máa jẹun rẹ̀ ní jẹ́jẹ́ olórí tó lè ṣe ni pé kó máa jẹ lójú àwọn ènìyàn so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ló dáa jùlọ ẹni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alhaidu wà nùfàṣà ẹni tó ń ṣe nǹkan oṣù àtẹ̀tí ń ṣe ẹ̀jẹ̀ obi àti sọ àwọn eléyìí síwájú so ẹni ẹlẹ́ẹ̀kẹrin ashabu al-amal ashaqqa àwọn tó jẹ́ pé ṣe wọ́n lágbára so yóò gbààwẹ̀ láti pilẹ̀ tó bá di pé iṣẹ́ yẹn ti wíìkì ẹ̀tàn yányán lahu an yuftir òun náà lẹ́tọ̀ọ́ ọkọ̀ sínú so kọ́ máa parẹ́ sí ọlọ́run àdékẹ́ ọlá lọ́rùn gẹ́gẹ́ bí tàwọn oníàwẹ̀ ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀
èyí tá a sọ yìí ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ ọ̀gbọ́n bú fáwọn tá a sọ àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.